Ẹ káàbọ̀ sórí ìkànnì BBC Yorùbá níbi gbogbo tẹ́ sí ń wò wá jákèjádò àgbáláyé. Ilé ẹjọ́ májísírèètì la wà níbi tí ìgbẹ́jọ́ Tani Olohun ti ṣẹ̀ṣẹ̀ parí. Lánàá, agbẹjọ́rò Tani Olohun Ademola Bank wọn ò sí ní ilé ẹjọ́, eléyìí tó fà á tí wọn ò lè tẹ̀síwájú pẹ̀lú gbígba béèlì rẹ̀ tí wọ́n fẹ́ ṣe ní ilé ẹjọ́ lánàá. Lónìí, àti agbẹjọ́rò Ademola Bank àti olóbì wọ́n jọ wà nílé ẹjọ́, ṣùgbọ́n àwọn méjèèjì náà kò tó gbọ́ra wọn yé lẹ́lẹ́ẹ̀kejì, eléyìí tó fà á tí adájọ́ fi bínú lọ sínú ọ́fíìsì rẹ̀. Ẹ káàsán agbẹjọ́rò. Ẹ ṣeun, ẹ káàsán. A rí wípé ẹ̀ ń bínú. Ok. But not at the sham. Kí ló ṣẹlẹ̀ gangan? Tí ẹ bá ti ń follow trend case wa láti rẹ̀, most especially tó ṣẹlẹ̀ ń jẹta, tó ṣẹlẹ̀ ní àná, àná tó repeat ààrẹ nínú. This guy is going to do it. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń bá wa sọ̀rọ̀ lọ. Mo ní ìgbàgbọ́ pé ẹ ti ń fún ìtàrẹ̀ lé. And basically n tó ṣẹlẹ̀ ni pé àìgbọ́ra ẹni yé láti ọwọ́ èmi àti barrister Ademola Bank. Tẹ́jọ́ jẹ́ agbẹjọ́rò fún Tani Olohun. Ademola. Kí ni ó fa àìgbọ́ra ẹni yé gangan? Torí ẹ sọ wípé ẹ̀yin méjèèjì ti jọ sọ̀rọ̀ kẹ́ tó wọ ilé ẹjọ́. Ẹni kí wá ló tún fà á tí ọ̀rọ̀ yín tún takora wọn nílé ẹjọ́? Àjọsọ̀rọ̀ ń jẹ́ ta pétọ̀ ká fi ohùn sí ọ̀nà kan ká gbọ́ra wáyé. Ó dẹ̀ pé mi ti bí ìpè oṣù àbóyé àtijọ́ sọ yẹn. Àná àrètí ẹ̀ ní kọ́ọ̀tù àrí ní kọ́ọ̀tù. Ó dà pé ó ní òun ní iṣẹ́ mi ní federal court nílọrin ní òtí kó wá lánàá. Ẹ ò ní tó wá wà ní ilé ẹjọ́ ńkọ́? Èmi tó wá àti tó jọ sọ̀rọ̀ láàárọ̀ yìí. One, èmi ní bail application kò fi jáde tó dẹ̀ wà paramount. Òun ní bail application, òun ní application primary objection tó fi ń tako pé kóòtù yìí ò ní agbára láti jókòó ní orí case tó wà lẹ̀. Ní àdẹ̀mọ̀ pé òun kò ló yẹ kó kàn báyìí nísìnyí. Tó kàn nísìnyí ni pé ká máa bá ṣe gba oníbàárà wa jáde. Sọ adíjọ́ sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ kí kó tó di pé ní àwọn ọ̀nà kóòtù. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tá a wọnú court. Senior ni mo jẹ́. Òun náà ṣe ó dẹ̀ sọ kọ́ ló ní my learned senior that is me pé senior òun. Tọ́wọ́ mọ̀ pé mi ní senior. Èmi náà ni máa announce appearance. Mo announce appearance pé tọ̀. Mo dárúkọ ara mi pé ẹ tó sì wà pẹ̀lú mi náà ni Ademola Banks tó wà pẹ̀lú mi. Pé a ní application méjì níwájú ilé ẹjọ́. Gẹ́gẹ́ bá ṣe sọ fún ilé ẹjọ́ lánàá. Ìkíní oníkagbà oníbàárà wa jáde kó nínú àhámọ́ tó wà. Ìkejì òní tó ń fáìl tó ń fi tako ilé ẹjọ́ pé ilé ẹjọ́ ò lè gbọ́ kéèsì. So mo sọ fún ilé ẹjọ́ pé tọ̀ àwọn méjì náà jẹ́ ọdọ́gba pé tọ̀ a fẹ́ withdraw
nǹkan tó ń fa ẹ̀ gẹ́gẹ́ bí arrangement àti agreement mi àti ẹ̀ àtàwọn tó gbéṣẹ́ fún wa. But ìyàlẹ́nu ló jẹ́ tó depart from the normal practice tó dẹ̀ sọ fún ilé ẹjọ́ pé òun wà ń bí òun tóun wà ń bí tóun fáìlì òun ó withdraw ẹ̀. Àwọn lọ́ọ̀yà kan wà nínú kóòtù náà ṣe ń pè sí àkíyèsí pé gbogbo ohun tí mo bá sọ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ senior fún ó ti hold bàtó náà ti wà ń kọ́ tó ti takò. Adájọ́ náà ó sọ the same thing pé mo ní agbára àti sọ̀rọ̀ on his behalf tí ò bá sí èdè àìyedè láàrin mi àti ẹ̀. Ó dẹ̀ àgbẹ̀ pé orí kò sí èdè àìyedè láàrin mi ẹ̀tọ́ kí wá ló ń takò ká withdraw ká lè mú. kí wá ní ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. tó bá ṣe wá ń sọ bí inú ṣe bí adájọ́ ìkójà pé bí ṣe bá láti àti fi mọ̀ ṣọ̀kan ni ó dà pé ní àti ìrẹ́dì fún kéṣù wa bí adájọ́ ṣe bínú díje nìkan lọ mọ́dé ìsìn nígbà tá a bá gbọ́ra wáyé àpàdà wá. tó lọ́rọ̀ kan adájọ́ ò wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́. wọ́n ti wá sún wọ́n ní ká approach registrar a mú déètì ní bá convenient fún wa so a try àti mú Monday but court sọ pé ní kò convenient kò sí ọjọ́ wà fún wa nísìn ó ní 30th ní oṣù yìí 10 days away. 10 days away. bẹ́ẹ̀ni sá gbogbo. so gbígba béèlì tàbí onídùúró fún Tani Olohun ó tún máa dúró báyìí títí di ọjọ́ kẹwàá mìíràn. no 30. Today is 20. 10 days away. 10 days away. Ẹ ṣé púpọ̀. Orúkọ yín àti ìpínlẹ̀ náà. Orúkọ tèmi ni Mufta Olúfọlá Olóbì. Èmi ṣe ń bẹ àwọn èèyàn wa. Ẹ dákun. Mo sì ń sọ láti bẹ̀rẹ̀ náà ni pé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Bàtà bẹ̀rẹ̀ kéèsì yìí. Èmi ni mo bẹ̀rẹ̀ kéèsì yìí náà mo ṣe ànọ́ọ̀sì appearance Adébọ́lá ní ìbọ̀tì. Ìfẹ́ kéèyàn ó jẹ́ nǹkan tó máa jẹ́ tí a máa gbà ní gbọ́n mi sí omi òtó. Kó tó dijọ́ ta tún mú yìí nísìnyí lágbára Ọlọ́run àwọn tó gbéṣẹ́ fún wa màá tún pè wọ́n màá bẹ̀ wọ́n pé kó bá wa rọ ẹnìkejì mi ká rí progress make bọ́ ọ̀gbẹ́ni tó wà nínú àhámọ́ yìí àwọn tí wọ́n ní kéèsì gangan àti rí i pé ní àwọn gan àti gbàyọ̀ǹda wọn pé àánú rẹ̀ ti ṣe àwọn afẹ́kú jáde ní àtìmọ́lé kí ló wá kùtẹ́ pé làwọn làátún wa máa dá wàhálà lẹ̀ tí ó fi pé ní oṣù tó wà nínú kọ́sítọ́dì ìjọba ẹ̀bẹ̀ mi ò jù báyìí lọ. tó lọ́rọ̀ kan ìdí tí Tani Olohun fi wà ní àhámọ́ ìjọba ni wípé ẹ̀yin agbẹjọ́rò rẹ̀ méjèèjì àárín yín ò gún régéré àwọn yín ò gún régé. bẹ́ẹ̀ni kí sàwọn mùsùlùmí kì í sàwọn ẹnibọdì o kì í sàwọn oníṣẹ̀ṣẹ̀ bàbá wa kì í sàwọn àwa mùsùlùmí o. àmọ́ sá before kẹ́tù lọ tó bá jáde pé Ọlọ́run bá ní ẹ̀rí àtúnṣe láti. bí ìgbẹ́jọ́ ṣe rí ní ilé-ẹjọ́ májísírèètì lónìí òun ni a ti gbọ́ lẹ́nu agbẹjọ́rò Olóbì. a rí wípé gẹ́gẹ́ bí ó ṣe ń ṣẹlẹ̀ láti bí ìgbẹ́jọ́ méjì mẹ́ta sẹ́yìn báyìí ni wípé Olóbì àti Adémọ́lábà wọn ò gbọ́ra wọn yé wọ́n sì ń takora wọn ní ilé-ẹjọ́. yálà táwọn méjèèjì bá péjú sí ilé-ẹjọ́ tàbí tí ìkan nínú wọn ò bá tiẹ̀ sí àwọn ìwé tán ti ń fi síta fún ilé-ẹjọ́ ó ń takora wọn. òní tí àwọn méjèèjì tún wá péjú tí a rò wípé wọ́n á jọ ṣe àsọyé ìmọ̀ wọn yóò sì ṣọ̀kan ṣùgbọ́n ìmọ̀ wọn náà ó tún ń takora wọn bákan náà bí ó ṣe lọ nílé ẹjọ́ nìyí. a máa rí wípé a bá àwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ bí a bá sì ti rí wọn a máa gbé wá sí ojú ìran yín orí ìkànnì BBC Yorùbá ni a wà ní ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Ìlọrin olú ìlú ìpínlẹ̀ Kwara.